wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Ìròyìn ayọ̀ rèé o. Ikọ̀ ọmọ ogun FANSAN YAMMA kọjú ìjà sí àwọn Afẹmisofo ní Zamfara. Wọ́n ṣe àṣeyọrí tí ò lẹ́gbẹ́. Ikọ̀ ọmọ ogun FANSAN YAMMA kọjú ìjà sí àwọn ajínigbé tó jí Nura Abdullahi tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Bungundu gbé lọ nínú ọ̀sẹ̀ tó kọjá. Ikọ̀ FANSAN YAMMA gba alága náà padà ní gbogbo ará ìlú bá fò fáyọ̀. Lára àwọn tí wọ́n tú sílẹ̀ ni àwọn mọ̀lẹ́bí alága náà 5 tí ìyàwó àwọn ọmọ rẹ̀ 2 àti alábàágbé rẹ̀ wà ń bẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala ààrin sí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.